ọmọkùnrin yìí àtàwọn ẹgbẹ́ ẹ̀ lọ digunjalè l'Oǹdó, wọ́n ti mú wọn. ọkùnrin ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n kan, Emeka Joseph, ti ń jẹ́jọ́ ẹ̀sùn ìdigunjalè tí wọ́n fi kàn án nílé ẹjọ́ májísírèètì tó wà lágbègbè Ọ̀kà nílùú Oǹdó níjọba ìbílẹ̀ Ìwọ̀ Oòrùn Oǹdó. Emeka àtàwọn ẹmẹ̀wà rẹ̀ kan táwọn ọlọ́pàá sì ń wá ni wọ́n fẹ̀sùn kàn pé wọ́n digunja Àjàó Surajudeen lólè ọ̀kadà TVS, èyí tówó rẹ̀ tó bíi $310,000 náírà, 290,000. ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n ló wáyé ládùúgbò Àrígbábọlá, Oǹdó ní nǹkan bíi aago 9 alẹ́ ọjọ́ 9 oṣù kẹsàn-án ọdún yìí. ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ òṣìṣẹ́ ibi àti ìdigunjalè tí wọ́n kà sí olùjẹ́jọ́ náà lẹ́sẹ̀ ni wọ́n ló tako abala 402 nínú ìwé òfin ti ìpínlẹ̀ Oǹdó ti ọdún 2006. nínú ẹ̀bẹ̀ tí agbèfọ́ba Bernard Adégbàyí fi síwájú ilé ẹjọ́ ló ti ní òun fẹ́ kí wọ́n sì fi olùjẹ́jọ́ ọ̀hún pamọ́ sọ́gbà ẹ̀wọ̀n nítorí òun nìkan lọ́wọ́ àwọn agbófinró sì tẹ̀ nínú àwọn oníṣẹ́ ibi náà. nígbà tó ń gbé ìpinnu rẹ̀ kalẹ̀, adájọ́ kóòtù ọ̀hún, onídàájọ́ Charity Adéyanjú, pàṣẹ fáwọn ọlọ́pàá láti fi gbogbo ìwé ẹ̀sùn tí wọ́n fi kan olùjẹ́jọ́ ṣọwọ́ sí ọ́fíìsì àjọ tó ń gba àwọn adájọ́ nímọ̀ràn. Àbílẹ̀kọ Adéyanjú ní kí afurasí adigunjalè ọ̀hún sì wà lọ́gbà ẹ̀wọ̀n Ṣegede nílùú Oǹdó títí ọjọ́ 2 oṣù kọkànlá ọdún 2023. Olúṣèyẹ Iyadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.